ṣe lọ́wọ́ yìí, gbogbo àkójọpọ̀ àwọn ijó, àwọn aláyọ̀, àwọn èèyàn gidi, àwọn alálùbáríkà tí kì í ṣe èèyàn òfò tó kàn máa jókòó síwájú ring light látàárọ̀ dalẹ́. ẹ̀yin Ah, ayẹyẹ, àwọn yẹn fúnra wọn. ẹ̀yin olóríire, ẹ̀yin alálùbáríkà ènìyàn, ẹ̀yin ti Queen Mother, ẹ̀yin tí Ọlọ́run ọ̀gá ògo jùlọ, ẹ̀yin tẹ́ ẹ máa ń fẹ́re, ó yẹ ẹ súnmọ́ bí. À á sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí, à á tún sọ. In fact, ọ̀sẹ̀ kan a lè má tí kúrò ńbẹ̀. Ìdí ni wípé tá a bá máa sọ, ìkà lè má mọ̀ pé ìkà máa kà wọ́n níjọ́ kan. Tá a bá máa ṣe wàásù nínú ilé ìjọsìn àbí níbi tí wọ́n ti ń jọ́sìn ní gbogbo ìgbà, òpònú ènìyàn máa ń tètè gbàgbé ọ̀rọ̀. Lákọ̀ọ́kọ́, Mercy Aigbe rèé, torí eléyìí tí mo post lánàá, àwọn kan sọ pé ṣebí Mercy Aigbe náà òun náà fẹ́ ọkọ ẹlòmíì. Mo ní bẹ́ẹ̀ ni, mo fún ẹni yẹn lésì. Mo ní ìyàwó mi ó deserve kan fẹ́ obìnrin lé lórí. Ẹ̀yin lè má rí nǹkan tọkọ ẹ̀ rí, ẹ lè má rí nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n depend lé ibi irú obìnrin tán bá fẹ́ lé. Mo wá sọ fún ẹni náà, mo ní jọ̀ọ́ irú Mercy Aigbe yìí kán wá fẹ́ lé ìwọ gẹ́gẹ́ bí obìnrin, torí obìnrin lẹni náà, àbí kán fẹ́ elépè àgbáyé lé ẹ. Ó yá mú kan, mo dúpẹ́, ó reply, ó ní òun sì máa prefer Mercy Aigbe. Mo ní ṣé o ti rí? Mo ní ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà, ilé ayé bá a ṣe máa gbé, Ọlọ́run ti mọ̀. Bíbélì sọ pé Ọlọ́run tilẹ̀ mọ̀ wá láti inú oyún ká tó bí wa, kí a tó dá àwọn òkè, gbogbo ẹ̀ lọ́lọ́run mọ̀. So etí èèyàn bá ara ẹ̀, kó fi ọgbọ́n, kó fi ọpọlọ ṣe, kò ń ṣe pé kó gbọ́kọ èèyàn, ọkọ èèyàn kọ́kọ́ ló gbà. Ọkọ Mercy Aigbe ìyàwó kan ló ní tẹ́lẹ̀, ẹ̀sìn ẹ̀ dẹ̀ gbà láyè. Ṣùgbọ́n eléyìí, bó ṣe lóun lẹ́sìn tó torí àríkó sin ẹ̀sìn kankan, ó lọ gba ọlọ́kọ oníyàwó 4 lẹ́yìn ìgbà tó gbà tán, tí elépè àgbáyé gbà tán, ó ẹ̀ṣẹ̀ tó wá fi ọmọ wọn ṣẹrú, ó ń fi ọkọ sin gbà, ó wá sọ wọ́n dìdàkudà. Ṣé ìwọ náà lè gbàdúrà irú ẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ àbí ará ilé ẹ̀? Ó wá sọ̀rọ̀ ẹ̀ di wèrè àgbáyé. Àwọn èèyàn wá ń wò, wọ́n wá ń bú sẹ́rìn. Àwọn èèyàn á máa wò, wọ́n á máa mérí. Bọ̀bọ́ kan báyìí kò ní nǹkan tó ń ṣe tó fi ń get monetization, tó bá ṣáà ti jókòó sínú ibi kan, á wá máa play nǹkan tí elépè àgbáyé 1, captain akọ̀wé oníbojì ikú 1, á wá máa play ọ̀rọ̀ tó sọ, nǹkan tó ń fi ń lówó ti ẹ̀ nìyẹn. So àwọn tó máa gbàdúrà pé kó má tiẹ̀ tètè kú wọ́n pọ̀. Ó ní mo ṣe máa ń sọ, tẹ́ bá sọ pé kí elépè àgbáyé kú, kí ẹlẹ́sẹ̀ ẹdìyẹ kú, àbí kí dìgbòlugi kó kú, ẹ̀yin gan ẹ fẹ́ mèkì owó mọ́ ni o. Torí àwọn tó fi ń mèkì owó, o rẹ́sẹ̀ wèrè òbú, sí ẹsẹ̀ èèyàn gidi ló fẹ́ bù. Ọjọ́ kan ló dédé jókòó, ló bá ní ọ̀run máa kún òun lọ́wọ́. Mo ní ọ̀run èwo? Ọ̀run máa kún ẹ lọ́wọ́ láti ba ayé èèyàn kan jẹ́, láti rẹ́yìn Queen Mother. Mo ní ẹ máa gbélé yìí. Ọ̀run tó jẹ́ pé àwọn àgàn tó ń wojú Olúwa wọ́n tò síbẹ̀, àwọn ẹni tó fẹ́ káyé wọn dá wọ́n tò síbẹ̀, àwọn tí wọn ò tí ì wáyé tó ń bẹ̀bẹ̀ àti wáyé láti inú oyún ìyá wọn, wọ́n tò síbẹ̀. Ìyẹn gbogbo díndín ọ̀run á wá fìyẹn lẹ̀, á máa dá wèrè ẹ̀ lóhùn. Kẹ́ lè mọ̀ pé wèrè kò kí mọ̀ pé òun ti wọ wèrè. Ìjọ́ tó bá mọ̀ pé òun ya wèrè báyìí, ìjọ́ náà lára ẹ̀ yá. Bó ṣe wà yẹn, ẹ̀ ti rí, á ti tún set kámẹ́rà. Ó máa tó set kámẹ́rà ǹsìn. Gbogbo góòdì tí àwọn yìí jù báyìí kò ní jọ góòdì lójú ẹ̀. Nǹkan míì ló máa jọ lójú ẹ̀. Àwọn aṣọ tí wọ́n wọ̀ yìí kò ní jọ aṣọ lójú ẹ̀. Nǹkan míì ló ń rí, àǹjọ̀nú ló ń bá tòpọ̀, àǹjọ̀nú ló ń bá rìn, ìwà àǹjọ̀nú ló wà lórí ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ kò jọ tayé mọ́. So táwọn kan bá ti ẹ̀rí tó ń sọ̀rọ̀, tẹ́ wá ka ọ̀rọ̀ ẹ̀ kún, màá kàn máa rẹ́rìn ni. Ó dàbí pé èèyàn kan náà tó tún comment, kó má wà fún èmi. Mo ní wèrè bẹ́ẹ̀ yẹn á wá fẹ́mi, èmi á wá dá lóhùn. Ọlọ́run ní jẹ́. Ayé máa sọ pé wọ́n rí wèrè méjì ni. Ọlọ́run ní jẹ́ kí n rọ́rùn tí máa fi dárú yẹn lóhùn. So àwọn tó tiẹ̀ ń dá lóhùn, wọ́n ráyè. So lọ́rọ̀ kan ṣe é rí, aláyọ̀ ń yọ̀, ibi táláyọ̀ bá ti ń yọ̀, ibẹ̀ làwa ń wà. Lágbára Ọlọ́run, Queen Mother sẹ́, ayé ò ní rí di ẹ̀. Gbogbo àwa bí ọmọ tá a máa ń bá obìnrin yìí yayọ̀, ayé ò ní rí di wa. Wọn ò ní rí wa gbéṣe, wọn ò ní ráwọn ọmọ wa gbéṣe. Gbogbo ibi tí wọ́n bá rìn sí lórí ọ̀rọ̀ wa, ó ní bí ẹ bá sọra yín di èrè, ó ní iyanrìn máa dìde, á sọra ẹ̀ di ìjàlọ. Ó látò mọ́ èrè yín lára. Tó bá wá tò mọ́ èrè yín lára, oró ọ̀ká báyìí lọ́ka fi ń para ẹ̀. Oró elépè àgbáyé, oró ẹnu ẹ̀ báyìí ló máa padà fi para ẹ̀. Láṣẹ Elédùmarè. Ọ̀wá mọ̀ bóyá wọ́n ti jáde, wọ́n ti bẹ̀rẹ̀ sí í sunkún òfò tó máa ń sun níwájú ring light yẹn. Tó bá jẹ́ pé wọ́n ti jáde tó ti bẹ̀rẹ̀, ẹ̀gbọ́n ìṣọkúsọ tó máa sùn. Ṣùgbọ́n ẹ má kà á sí, ẹ̀yin ṣáà máa wo, kẹ́ máa rẹ́rìn. Yorùbá ló sọ nìkan, wọ́n ní wèrè dùn ún, wọ́n ní kò ṣe é bí lọ́mọ. Queen Mother, kíkí gbogbo àwọn èèyàn gidigidi alálùbáríkà, ó jẹ́ pé ibi tí àwọn èèyàn gidi olóríire bá wà, ká má máa rí ń bẹ̀, àfi ká máa rí níbi kan kó ká gbọ́ ọkọ̀ràn ṣánjọ, kó darúgbó jọjú orí ẹ̀ lọ. Ìjọ́ tí mo ti ẹ̀ kọ́kọ́ gbọ́jọ́ orí ẹ̀, mo máa rò pé ó jù mí lọ ni. Ayọ̀ ní ti ẹ jàre Queen Mother, ayọ̀ ní ti, ayọ̀ ní tọmọ inú ẹ̀, ayọ̀ ní ti gbogbo nǹkan tó kó jọ. Gbogbo nǹkan tí o bá dáwọ́lé, àtìmí àtàwọn olólùfẹ́ àti àwọn tó ń fẹ́ ẹ fúnre, torí ó wu Ọlọ́run ló pinlẹ̀ dá ìràwọ̀, ó wù ló dẹ̀ dá òòrùn, ó dá òṣùpá, ó dá gbogbo nǹkan fún lílo tiẹ̀. Ó wu Olódùmarè ló dá ìwọ Queen Mother Ìyábọ̀ Òjó láti jẹ́ ẹni tí ayé ń fẹ́, láti jẹ́ ẹni. Olórin kan ló kọrin ẹ̀, Tọ́pẹ́ Àlàbí kọ,
ó ní kò mọ̀ pé ẹni ayé ń fẹ́ òun lèèyàn ń tẹ̀lé, ọlọ́run fẹ́ ẹ ni, ó ní èèyàn ṣe ń tẹ̀lé ẹ. In fact láàárín àwọn tẹ́ ẹ jọ jẹ́ actresses àti gbogbo ẹ̀, ó tún jẹ́ star láàárín àwọn náà. Ṣé ẹ rí pé ọlọ́run yìí á ṣe yìí òun ni? Gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn, ọ̀rọ̀ òdì kò ní ṣẹ lórí ẹ, kò ní ṣẹ lórí àwọn ọmọ tiwa, gbogbo àwọn olólùfẹ́ ẹ tó ń wò wá, gbogbo ọ̀rọ̀ òdì á yí padà lórí wa láṣẹ Elédùmarè. Gbogbo abiyamọ ayé tó ń sọ ní wákàtí àti àkókò yìí pé gbogbo ibi tí ọ̀tá bá dì lórí ìwọ Queen Mother àtàwọn ọmọ ẹ àtèmi àtàwọn ọmọ mi àti àwọn olólùfẹ́ wa tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ tó ń fi inú àti ìdùnnú tó fi ń ṣe àmì yìí láṣẹ Elédùmarè, ilé wọn ò ní dàrú, ọ̀nà wọn ò ní dàrú. Mo mọ̀ pé tó bá tún máa rí ibi tí ọmọ Mercy Aigbe ti ń náwó fún Queen Mother yìí sí, ó lè tún bú sẹ́kún kó máa sọ pé ó tún wá gba donation lójú agbo ni, bẹ́ẹ̀ odindi bọ́ndù kan ni Queen Mother náà fún ọmọ yẹn, ṣùgbọ́n wèrè ò ní rí yẹn. Ìbàjẹ́ ṣá, ibi ìbàjẹ́ ló máa ń dúró sí, ibi kó bàjẹ́ kó má látúnṣe ibẹ̀ ló máa ń dúró sí. Eléyìí kò lè bàjẹ́, ó ti dá, ọlọ́run ló dá bẹ́ẹ̀. Níwọ̀n ìgbà tí ọ̀run ò ti fijọ́ kan kó ya bọ́ sílẹ̀ báyìí, wọ́n ní ẹ wá pe kápẹ́ńtà kẹ́ pé kinní kó lọ dí i padà, kó bá wa fi nǹkan mú kọ́run lè dúró sí ibi tí ọ̀run wà láṣẹ Elédùmarè. Ẹ rí pé obìnrin tẹ́ ń wò yìí, ó tún ṣàdúrà fún Queen Mother láṣẹ ọlọ́run Olódùmarè. Ayé ẹ̀ ò ní yabọ́, ayé àwọn ọmọ wa ò ní yabọ́, ayé àwọn fúlàní ò ní yabọ́, àgbẹ̀yìn àwọn arúgbó wọn títa báyìí ló máa ta wa lára, ní mọ̀ gbà tó ìjà lórí ọ̀rọ̀ wa láṣẹ Elédùmarè. Ṣé ẹ rí ilé ayé yìí, àwọn kan ló ń jà lọ́wọ́lọ́wọ́, àwọn kan ló ń wọlé tó ń gbẹ̀mí èèyàn lójijì, tó ń pè ní Boko Haram, tó ń pè ní oríṣiríṣi. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn kan tó ń support irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀? So tẹ bá rí àwọn tó jókòó tó ń support elépè àgbáyé one, àfìpè pọmọ, captain oníbojì ikú, tó jẹ́ pé òun ló máa ń rọ́mọ tó máa kú láyé tiẹ̀, kò ń rọ́mọ tó ń yè tọ́lọ́run kì í gbà fún. Tẹ́ ẹ bá ti rú àwọn supporter àwọn bẹ́yẹn, àwọn wọ́nranwọ̀nran yẹn, ẹ torí Ọlọ́run ẹ má tiẹ̀ bá wọn sọ nǹkan kan, ẹ ṣáà máa wò wọ́n. That is why tọ́n bá ti post wèrè wọn, mo kàn máa ń stroke kọjá ni. Màá wò wípé nígbà tá a dá Ọlọ́run gan, Bíbélì tó fi yé wa, ó ní a dá ẹni tó challenge ẹ̀. Bọ́lọ́run ṣe jẹ́ superior tó bí bó ṣe lágbára tó, òun la fi ní èṣù tó fi sọ pé Sátánì wà tí gbogbo wa ń gbàdúrà lé lórí nísìn, láì dẹ̀ mọ̀ pé elépè àgbáyé irú wọn àtàwọn follower they are of the same feather. Mercy Aigbe, ìwọ ti gbẹ̀yìn òbí ẹ o. Gbogbo àwa èèyàn á gbẹ̀yìn òbí wa lágbára Ọlọ́run. Àwọn ọmọ rere náà ló máa gbẹ̀yìn wa lọ́jọ́ ogbó láṣẹ Elédùmarè. Ẹni tó máa lóun fẹ́ analyse nísìn, àmọ́ ibi tán sìn ìyá ẹ̀ sí, tó bá fẹ́ dá patí sílẹ̀ kó lọ yín ẹ̀yìn ìyá ẹ̀ tó sọnù